ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ ìfẹ́ ọmọ mèrè adúpẹ́ àyìn agbẹ́ọ̀gá tó ṣe tánú ẹ̀dó láéláé bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ dídí wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò jẹ́ ayọ̀ sọnù ọba tí ò jórí fún wa bí èṣù àti ìka ti fẹ́ ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ èní ìwé ìjẹ́jọ́ là ń dágbére pé tó bá dijọ́ mẹ́jọ ká pàdé lórí ètò ohùn olúwa látẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp tó máa ń wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú nàìjíríà níbí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú uk ní orúkọ jésù olúwa yóò dì wá mú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ó fún wa lórí ọ̀fẹ́ àti rí ìmọ́lẹ̀ ọjọ́ èní ó dá wa sí tẹ̀bí tará wàhálà ìdààmú kò jẹ́ ó ṣẹlẹ̀ sí wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gidigidi a mọ̀ lóore o bàbá kó gbọ́ ọpẹ́ wa a ó yìn títí láéláé jésù agbára tiwa àmín lórúkọ jésù kristi ohun olúwa náà rèé lẹ́ẹ̀kan sí lẹ́nu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọṣẹ́gun tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà ní ibí lórúkọ jésù olúwa yóò dì wá mú ọfà ayọ̀fẹ́ ìṣòdẹ̀ ní bà wá mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìbéèrè kan tàbí ìkejì tí a bá fẹ́ bá ìyá àdúrà ẹ̀rí abániṣe jp tí a fẹ́ bá wọn sọ̀rọ̀ fúnra mi báyìí ní máa gbé kí ni tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11 wo ni wọ́n ti bá wa kọ síwájú ẹ̀ tẹ́ ń wò yẹn lórúkọ jésù olúwa yóò wà pẹ̀lú wa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ gbogbo ìdílé tó ń wo ètò àdúrà ìyá ẹ̀rí abániṣe yìí ní ìjọ mẹ́jọ lórúkọ jésù olúwa yóò bá yín ṣe tí náà láṣẹ pé ọfà ayọ̀fẹ́ ìṣòdẹ̀ ní báyìí ní ìgbà kankan ohùn olúwa sí wa ní ọ̀sán yìí òun náà ni mo fẹ́ fún wa ní ọ̀sán yìí kí ni ètò ohùn olúwa ti ọ̀sán yìí kókó ọ̀rọ̀ rẹ̀ náà ni àṣẹ ìrọ̀rùn lórúkọ jésù olúwa yóò pàṣẹ ìrọ̀rùn sínú ayé yín mọ́mí ẹ̀ lè ṣe àmín ni dádì ẹ̀ tètè ṣe àmín mo lọ́lọ́run májẹ̀mú yóò pàṣẹ ìrọ̀rùn sínú ayé yín lórúkọ jésù àṣẹ ìrọ̀rùn tó tó fún yín lò èyí tó yẹ fún ayé yín yẹn gangan èyí tó tọ́ sí ayé yín láti pàṣẹ rẹ̀ síbẹ̀ mọ́mí dádì lórúkọ jésù olúwa yóò pàṣẹ ìrọ̀rùn sínú iṣẹ́ yín àṣẹ ìrọ̀rùn tí ń wà nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí a rí i pé oṣù méjì àbí kan sẹ́yìn tàbí oṣù mẹ́ta tàbí mẹ́rin ní ibòmíràn sẹ́yìn ó mọ̀ gágàn ó gágàn mọ́mì dádì mo ló ga ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olúwa ti ń pàṣẹ ìrọ̀rùn sínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí àṣẹ ìrọ̀rùn tó lọ́rùn ń pa sínú ayé yẹn tí ayé ní ìsinmi yẹn ìsinmi tó tọ́ sí ayé yín tí ọlọ́run ó fi mọ̀ pé àṣẹ ìrọ̀rùn tó fún ayé yín láti fi síbẹ̀ lónìí ní orúkọ jésù olúwa kó fi sínú ayé yín mọ́mí ẹ̀ lè ṣe àmín dádì ẹ̀ máa ṣe àmín wọ́n tí wọ́n bá ṣe gbégbé kẹ́yìn tètè gbé ní àṣẹ ọ̀rọ̀ kékeré ó sàn ju èpè ńlá lọ mọ́mí sísítà mi ó sàn ju èpè ńlá lọ mo lọ́lọ́run májàmú yóò pàṣẹ ìrọ̀rùn sínú ayé yín àṣẹ ìrọ̀rùn tó tó lò tó tó kojú ogun tó tó dógun dúró tó tó bi ogun wó tó tó ti ogun dànù lórúkọ jésù olúwa yóò pàṣẹ ìrọ̀rùn yẹn sínú ayé yín àṣẹ ìrọ̀rùn ni mò ń sọ ní ipa rẹ̀ ní ọ̀sán yìí ẹni tí ọlọ́run bá pàṣẹ ìrọ̀rùn fún sí orí ìrìn àjò tàbí sórí iṣẹ́ rẹ̀ ẹ jẹ́ mọ̀ pé yóò mọ wúra rẹ̀ pé òun ló mọ̀ ṣe dádì yorùbá mi kò yé yín sà mọ́mì mo ní yorùbá tí mo sọ yẹn kò yé yín mà ẹni tí ọlọ́run bá pàṣẹ ìrọ̀rùn sínú ayé rẹ̀
ẹ jẹ́ mọ̀ pé gbogbo tó ń ṣe yóò máa ṣe gbogbo nǹkan yóò máa ṣe bí àlá yóò máa ṣe bí eré yóò sì máa bọ́ sójú ẹ̀ ó lè béèrè fún ohun kan kó tó ọjọ́ mélòó Ọlọ́run yóò sì fi sínú ayé rẹ̀ a fi àṣẹ ìrọ̀rùn kan sínú ìrìn àjò rẹ̀ nìyẹn àṣẹ ìrọ̀rùn ta lọ́lọ́run tiẹ̀ fún ní àṣẹ ìrọ̀rùn náà ọmọ yìí ó kéré ní tòótọ́ ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni ó pàṣẹ ìrọ̀rùn sí inú ayé rẹ̀ mọ́mì dádì lórúkọ Jésù Olúwa yóò pàṣẹ ìrọ̀rùn sínú iṣẹ́ yín yẹn iṣẹ́ ìrọ̀rùn èyí tó yẹ fún ayé yín tó jẹ́ àṣẹ ìrọ̀rùn Olúwa yóò fi síbẹ̀ dádì mo ní lórí ìrìn àjò ayé yín èyí tẹ́ ẹ̀ rìn lọ́wọ́lọ́wọ́ yẹn Olúwa yóò pàṣẹ ìrọ̀rùn síbẹ̀ ta ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní ọ̀sán yìí òun náà ni Sámúẹ́lì jẹ́ ẹni tó kéré ní tòótọ́ ní ìgbàanì ṣùgbọ́n Ọlọ́run wò ó ṣe lóore ó pàṣẹ ìrọ̀rùn sínú ayé rẹ̀ àwọn mìíràn a lè máa gbé ilé Ọlọ́run títí àwọn ìléwò lè kọ́lọ́run má sì pàṣẹ ìrọ̀rùn sí inú ayé ẹ̀ Sámúẹ́lì jẹ́ ọmọọṣẹ́ fún Élì ní tòótọ́ ṣùgbọ́n Ọlọ́run tètè pàṣẹ ìrọ̀rùn sínú ayé rẹ̀ ó fún ní ìgbóhùn ní ẹsẹ̀kẹsẹ̀ ó sì jogún rẹ̀ ẹ pé báwo ló ṣe jogún rẹ̀ ó jogún ẹ bó tẹ̀ jẹ́ pé òun àti Élì ni wọ́n sùn níwájú pẹpẹ ní tòótọ́ ẹ já lọ wòwe 1 Samuel ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹta láti ẹsẹ̀ ìkíní dé èyí tó gbẹ̀yìn 1 to end 1 Samuel 3 1 to end níbẹ̀ ni ọ̀rọ̀ yìí wà mọ́mì dájú yẹn gan ni ọ̀rọ̀ yẹn wà Sámúẹ́lì àti Élì sùn nítòótọ́ ṣùgbọ́n ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ̀mẹ́ta sí ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ń gbóhùn Olúwa tó ń pè bí Olúwa ṣe ń pè mí àti ẹ̀yin ó pè ní ìgbà àkọ́kọ́ lọ tó bá ọ̀gá rẹ̀ pé Olúwa mi èmi rèé torí pé òun pè mí ó lóun ò pè ọ́ kò tún sùn tó pẹ́ wọ́n tún gbọ́ Sámúẹ́lì ó tún lọ bá Olúwa rẹ̀ pé nígbà tó tún gbọ́ ohùn òyí ó tún lọ bá ó wá sọ fún pé tó bá ti tún gbọ́ ohùn tó pè ọ́ bẹ́ẹ̀ máa sọ pé máa wí Olúwa mi nítorí èmi ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ ẹ wo bó ṣe pe ara rẹ̀ ó sáré pè é mọ́ ara rẹ̀ pé èmi ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run dá sínú ayé tí ó tẹ̀tì kọ̀ọ̀kan tálẹ́ẹ̀tì wa ni ó sì ṣàwárí ògo wa láti lè mú wa débi ọlá àti ibi ọlá wa á fún ẹnìkọ̀ọ̀kan ní àmì tiẹ̀ á fún ní ìpè tiẹ̀ á fún ní ẹ̀bùn tiẹ̀ tó lè la ọ̀nà fún ṣùgbọ́n nípa àwáwí àti ìṣìnà ẹlòmíràn ó lè ní ẹ̀bùn nítòótọ́ ṣùgbọ́n tí ò lò ní ọ̀nà tó dára ẹ̀bùn ní ẹ̀bùn orí kíkọ ẹ̀bùn ní ẹ̀bùn ìríran mọ́mì ẹ̀bùn ní ẹ̀bùn ìgbóhùn Ọlọ́run bẹ́ẹ̀ sì ni ẹ̀bùn ní ẹ̀bùn tí í ṣe àlá Ọlọ́run máa ń fún kálukú ní ẹ̀bùn tiẹ̀ láti lè ṣe kíni láti lè mú un la ọ̀nà dá láti lè fi ògo sí inú ayé rẹ̀ èmi tí mo jókòó yìí nínú ọmọ tí mo bí méjì àkọ́bí mi àti ìgbẹ̀yìn wọ́n ní ẹ̀bùn àlá pípọ̀ jù tí wọ́n bá làálàá sí ènìyàn mo máa sáré dìímú nítorí pé kíni àlá wọn máa ń ṣẹ bẹ́ẹ̀ sì ni ìbí kejì ọmọ mi náà òun náà ní ẹ̀bùn àlá bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé a wá ṣe àwárí àti lo ẹ̀bùn yẹn
tálẹ́ǹtì tọ́lọ́run máa fún wa tálẹ́ǹtì ìwọ sọ pé tálẹ́ǹtì òun ẹ̀bùn tó ń bá fún wa ni ó la ọ̀nà fún wa. ẹ wo tí Samuel sáré ṣe ní lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí ọ̀gá rẹ̀ Élì sọ fún pé tó o bá tún gbọ́ ohùn tó tún pè ọ́ pé Sámúẹ́lì Sámúẹ́lì rẹ̀ ń gbọ́ ẹ̀rí bí tí ọ̀nà yẹn gbà lọ àti ọ̀nà tí ó gbà ṣe ni wípé ó fẹ́ rán sí ìdílé ọ̀gá rẹ̀ gangan ni wọ́n ní ẹni tó súnmọ́ ni ni ló ń ṣe ni ẹni tó súnmọ́ ni máa la ọ̀nà fún ni ní ìgbà mìíràn ó gbọ́ ohùn yìí Olúwa dẹ̀ sọ fún ohun tí yóò ṣe ó wá wò púpọ̀ lòun ó ṣe wá gbé ọ̀rọ̀ ìkalẹ̀ ó jí ní ìjọ́ kejì Élì pé ó ní má ṣe farapamọ́ fún mi kí ni Olúwa rán ọ kò kú bí ó ṣe gbé kalẹ̀ bẹ́ẹ̀ nítorí ìwàkiwà tí àwọn ọmọ Élì sì ń ṣe ni Olúwa fi lọ kọ sí Sámúẹ́lì láti lè hàn sí ọ̀gá ẹ̀. ẹ wo àwọn ọmọ tí à ń kó kiri ẹ wo àwọn ọmọ tí Ọlọ́run yóò dá ṣe jẹ́ afúnitọ́ ní tòótọ́ ẹ̀bùn kọ̀ọ̀kan yóò wà ní ara wọn èyí tí yóò la ọ̀nà fún wọn ṣé àwọn ọmọ ìbọn ṣe ní ẹ̀bùn yẹn ǹjẹ́ wọ́n sọ fún yín mọ́mì dáàdì ǹjẹ́ bí wọ́n ṣe sọ ẹ̀bùn yín fún yín ṣe máa paná rẹ̀ mọ́ wọn lára ó tún dé o alálà sáwọn alálà sẹ́mi ṣé àmọ́ ti sọ bẹ́ẹ̀ débi pé tó bá wá fẹ́ ṣẹlẹ̀ tọmọ yẹn bá rí kò ní lè sọ mọ́ ẹ má jẹ́ ká paná ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí Ọlọ́run bá fi fún wa tàbí tó fi fún ọmọ wa tàbí tó fi fún aya wa tàbí tó fi fún ọkọ wa ẹ jẹ́ a jọ gbárùkù mọ́ ẹ̀bùn yẹn kó lè tanná ògo rẹ̀ ẹ jẹ́ ká ṣe kíni ká gbárùkù mọ́ ẹ̀bùn ara rẹ̀ kó lè ṣe kíni kó lè bá tanná ògo rẹ̀. kéré kan fún wa èyí tá a fi mọ̀ pé ó tọ́ láti jẹ́ kí ọmọ kó lọ sí ìlànà tiẹ̀ ṣé ẹ rí àkọ́bí àti ìkejì ọmọ tèmi ọkùnrin ni gbogbo ike èmi báyìí wọn á do èyí ọkùnrin yóò dojú ẹ̀ délẹ̀ nígbà wọn bá lù ú obìnrin ọmọ kọrin ọkùnrin ọmọ lùlù sí tí wọn bá ti á fọ́ ike mi wọn rà bá mi kẹ́ ẹ bẹ́ẹ̀ ó dijọ́ n bá fẹ́ fi ké bomi kí n tó wò pé ẹ̀yin ọmọ yìí ìwọ ọmọ kọrin ìwọ àkọ́bí ìwọ ìkejì ọmọ wa lu ìgbòho èmi lẹ́tí fọ́tán wọn ò wá tuntun fi ṣe wọn ti wá wò pé àsìkò tí n bá sùn yẹn èmi ìyá wọn ètí wà nínú mi sí ìmísí àwọn ọmọ ló fa ògo iṣẹ́ ìránṣẹ́ tèmi náà jáde nípasẹ̀ ìmísí tó jẹ jáde láti ara àwọn ọmọ yìí ó ran èmi òbí wọn torí èmi ò tètè fẹ́ gbà ṣùgbọ́n nípa ìpè tí Ọlọ́run àti ẹ̀bùn tí Ọlọ́run fún àwọn ọmọ yìí ó pe ìpè ara tèmi náà jáde láti lè ṣe kínni láti lè tanná ògo nì jáde tó bá jẹ́ pé ní ìgbà náà mo bá paná yẹn mọ́ wọn lára ní pé tẹ́ ẹ bá ti fẹ́ jáde mọ̀ tilẹ̀kùn yín ni ẹ̀ sì gbọ́dọ̀ lùlù mọ́ ìwọ tó ń kọrin ò gbọ́dọ̀ kọrin mọ́ ṣé ẹ mọ̀ pé ìtanná ògo yẹn mo pa ẹ̀bùn yẹn mọ́ wọn lára ni bẹ́ẹ̀ sì ni ẹ̀bùn kálukú ni yóò lànà ògo fún ẹ̀bùn kálukú ni yóò lànà ayọ̀ fún ṣé èmi àti yín ṣé àti máa paná ẹ̀bùn ẹ̀mí mímọ́ yẹn bóyá ètí ń bẹ láàrin àwọn ọmọ bóyá rí ọmọ tàbí àwa gan jẹ́ ẹni tí Ọlọ́run mí sí tó máa fi nǹkan hàn ẹ̀yin ẹ wo ibi ìrànlọ́wọ́ Élì ìrànlọ́wọ́ láti jẹ́ pé kí ni ohun tí Olúwa wí fún ọ òun náà ya apá mọ́ra ó tètè lahùn fún ọ̀gá rẹ̀ pé ohun tó wí rè ẹ já lọ ìwé fún Sámúẹ́lì kìíní láti orí kẹta ẹsẹ̀ ìkíní dé ìkẹyìn ètò gbẹ̀yìn 1 to end rẹ̀ a rí ọ̀rọ̀ yìí níbẹ̀ Élì ní tí o bá tún ti gbọ́ ohùn tó pè ọ́
ọkùnrin tó pa ní ẹ̀mí mímọ́ mọ́ ara ìyàwó ẹ̀, a sì ti rí obìnrin nípa ìwà inú ẹ̀, ó pa ẹ̀bùn ẹ̀mí mímọ́, ó pa ohun tí jẹ́ ògo tó yẹ kó lànà fún ọkọ rẹ̀, ó pa á mọ́ lára. Ó ní ẹ̀bùn wa ní yóò lànà ògo fún wa. Tí ìránṣẹ́ yìí tí ò bá tọ́ Sámúẹ́lì lẹ́yìn láti lè sọ pé kó sọ ọ́ jáde kó wí náà lẹ́sẹ̀kẹsẹ̀, ó ṣe kó má gba ẹ̀bùn ìgbọ́ ohùn yẹn mọ́. Lórúkọ Jésù, náà ẹ̀mí mímọ́ ò ní dágbére sínú ayé wa. Wọ́n gbọ́dọ̀ dúró sínú ayé wa ni, kò ní dágbére fún ayé wa rárá. Ẹni náà ẹ̀mí mímọ́ bá ti dágbére kúrò nínú ayé rẹ̀, ẹ̀gbọ́n tó ní láìsí ẹ̀mí mímọ́ òfo ni ènìyàn yóò kàn máa rìn tàbútàbú nítorí pé kíni kò ní ní òye ohun tó dára kankan rárá. Ẹ̀bùn wa ni yóò lànà ògo fún wa, ẹ̀bùn wa ni yóò fún wa ní ohun tí a ó máa jẹ, ohun tí a ó máa mu, ohun tí a ó máa ná, ohun tí a ó máa lò tá a fi ní mẹ́rí. Lórúkọ Jésù, ẹ̀bùn tí Ọlọ́run fi fún yín yẹn, mo ní yóò lànà ayọ̀ fún yín. Mò ń sọ̀rọ̀ nípa àṣẹ ìrọ̀rùn. Àṣẹ ìrọ̀rùn bẹ lórí ahọ́n wa mọ́mì. Àṣẹ ìrọ̀rùn bẹ lórí ahọ́n wa nítorí pé ẹlòmíràn wà tó jẹ́ pé bá ti sọ ọ̀rọ̀ báyìí wọ́n máa wá káàkiri pé ni ó sọ báyìí. Àwọn mìíràn ní àsọtẹ́lẹ̀ tó jẹ́ pé wọn ò lè sọ kó má rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nípasẹ̀ ìgbà mìíràn Ọlọ́run á máa fi àjùlọ hàn wọ́n nípasẹ̀ pé kí wọ́n rí kó sì má rí bẹ́ẹ̀. Lórúkọ Jésù, ẹ̀bùn ẹ̀mí mímọ́ ara wa kò ní dágbére fún ara wa. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ ara wa lórúkọ Jésù mo ní ò ní dágbére fún ayé wa, nítorí ẹ̀bùn ẹ̀mí mímọ́ wa ni yóò la ọ̀nà ògo fún wa. Mọ́mì, ẹ̀bùn ẹ̀mí mímọ́ ara yín yẹn gangan ló máa lànà ògo fún yín. Tí Élì ò bá ran Sámúẹ́lì lọ́wọ́ ni ó ṣe kí ẹ̀bùn ẹ̀mí mímọ́ yìí ìgbọ́ ohùn yìí kó mọ́ gbọmọ́. Ẹ̀sìn wo tí èyí bá ti sọ àwọn áńgẹ́lì yẹn nù ní ìgbà kan kí wọ́n tún tó padà wá after 10 years ni. Kí wọ́n tó padà dé after 10 years ni. Àsìkò tó sì gbọ́ ohùn yẹn tí ò tètè lò ó kó tètè mú lò, èṣù náà ti dúró tì í tó ló ti mọ̀ pé ó ti fẹ́ bọ́, ó ti fẹ́ dẹ ìránṣẹ́ fún Ọlọ́run. Ó tún dé láti lè tún pè é sí ọ̀nà nì. Lórúkọ Jésù, ẹ̀bùn tọ́lọ́run jogún sínú ayé wa yẹn kò ní dágbére fún wa. Àwa táwa tí ní agbára ẹ̀bùn ẹ̀mí mímọ́, èyí tó lè tọ́ wa sí ọ̀nà tó tọ́, èyí tó lè fi ọ̀nà tó tọ́ àti tó yẹ hàn wá láti lè mú ìtànná ògo tó yẹ wá sínú ayé wa, láti lè mú ìtànná ògo ohun tó tọ́ sínú ayé wa. A ó bèrè ní ọ̀sán yìí, a gbọ́dọ̀ bèrè rẹ̀ ní ọ̀sán yìí kó Olúwa kó dẹ̀ ṣe fún wa. Ẹ jẹ́ porúkọ Jésù nígbà mẹ́ta. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ toró ṣeé ṣe kó ti kọ sí yín mọ́mì. Ṣùgbọ́n nípa ìrande àti ìyìn tí ìṣoge tán, ìyìn tí ìkú ọ̀ǹta, ìyìn tá láti wà, bóyá lẹ fi tẹ ẹ̀mí mímọ́ yẹn sọnù dádì. Èmi ní ìwà jókòó, èmi ní ìwà nílé máa jáde mọ́, èmi ní ìwà nílé ṣe fàájì mọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé àsìkò gbani ẹ̀bí mọ́ ó ti lọ ńgbà náà. Ṣùgbọ́n a lè pé padà ní. Já sọ fún Ọlọ́run, Olúwa dáríjì mí, ọba májẹ̀mú dáríjì mí. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú Olúwa kó dáríjì yín. Gbogbo agbára ẹ̀ṣẹ̀ tá ẹ lè wù kẹ́kọ̀ọ́ bọ̀ tó mú ẹ̀mí májẹ̀mú sí ayé yín yẹn lónìí ní orúkọ Jésù, Olúwa kó mú yín kúrò nínú ẹ̀ṣẹ̀ náà kó fi ayé yín sílẹ̀, kó Olúwa kó dáríjì yín. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Dádì, ẹni ní tòótọ́ nítorí pé kíni ẹ ń wò pé ẹ sì wà níta ẹ ń ṣe fàájì lọ́wọ́. Ó yẹ kí Olúwa kó ti máa lò yín bí ọkọ́ àti àdá fún ẹlòmíràn láti lè roko ìbànújẹ́ ayé wọn kúrò. Ṣùgbọ́n ẹ ń wò pé àsìkò tẹ́ wà tó ẹ ṣe fàájì ni. Ṣé mọ̀ pé àwọn tẹ̀sí jẹ́ wọ́n wà nínú igbó tí wọ́n wà nínú oko yẹn? Ká má bàa béèrè ẹ̀ lórí yín. Ẹ tètè lo ẹ̀bùn tí Olúwa gbélé yín lọ́wọ́ yìí.
láti lè ràn án lọ́wọ́ láti lè fà á jáde kúrò nínú aginjù igbó erùnlẹ̀ tó wà ní. ohun tí Olúwa rán yín sí ẹ tètè ṣe ká má bàa béèrè rẹ̀ lọ́wọ́ yín. ẹ já porúkọ Jésù nígbà mẹ́ta dáde, ẹ já sọ fọ́lọ́run, Olúwa o, agbára tó fi tó fún mi ní okun àti agbára láti fi lè rìn ní ọ̀nà tó tọ́ àti ètò yẹ, èyí tó ti pè mí sí ṣùgbọ́n tí mi ò lọ, tí mo dẹ̀yìn kúrò ní ojú ọ̀nà nì, lórúkọ Jésù Olúwa kó dáríjì yẹn gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, dádì lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú kó dáríjì yẹn, agbára tá a fi lè ṣe yẹn láṣeyẹ àti àṣeyẹgẹ Olúwa kó gbé wọ̀ yẹn, lórúkọ Jésù ẹ ò ní gbé èrè tìjú, dádì Olúwa yóò fún yín ní okun àti agbára, bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ wá lọ sọ fún Ọlọ́run, Olúwa rọ̀ mí ní agbára, ó ní sọ agbára kalẹ̀, agbára tó ṣe. kánú bàbá sọ kalẹ̀ agbára, lórúkọ Jésù Olúwa yóò sọ agbára kalẹ̀, agbára tó ṣiṣẹ́ ìyanu, èyí tó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìṣẹ́gun ńlá. Bí Olúwa ti dáríjì yín yẹn, lórúkọ Jésù Olúwa yóò sọ kalẹ̀ sínú ayé yín. Agbára tí jáde tí túdè tí fìdè wọ inú igbó lọ, nígbà ní àgbáwọlẹ̀ tí ìfi wọnú ayé yàn mọ́, èyí tó yẹ pé tẹ́ bá ti ń gbàdúrà fún ènìyàn ẹ máa rí ọwọ́ Ọlọ́run ní orúkọ Jésù Olúwa kó fi sínú ayé yín. Dádì mọ́mì lórúkọ Jésù Olúwa kó fi sínú ayé yín. Lórúkọ Jésù agbára tí jí òkú dìde ó bẹ síbẹ̀síbẹ̀, agbára tó ṣiṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tó ń la aginjù kọjá, tó ń fa ògo jáde nínú aginjù, lónìí ní orúkọ Jésù Olúwa kó jogún ẹ̀ sínú ayé yín. ẹ ó rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. à ń lọ nínú ìpele mìíràn, ẹ já sọ fún Ọlọ́run, Ọlọ́run májẹ̀mú, pátápátá lórúkọ Jésù ogun ni a ò ní gbúrò rẹ̀ mọ́. ẹ pé ogun kíni? Ogun tó gba iṣẹ́ ìsìn, tó gba mọ́sálásí lọ́wọ́ àwọn tó ń lọ mọ́sálásí, tó gba ṣọ́ọ̀ṣì lọ́wọ́ oníṣọ́ọ̀ṣì, tó gba Jerusalem, tó ti airport pa, tó ti Mákà Mọ̀dínà pa, ẹ̀mọ́ pàgbára ìṣù burúkú ni, lórúkọ Jésù a ò ní gbúrò rẹ̀ mọ́. ẹ ṣe àmì mo ní lórúkọ Jésù a ò ní gbúrò ogun bẹ́ẹ̀ mọ́, nítorí ogun tó ń dènà àdúrà ni. ẹ já sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, gbogbo ogun tó ń dènà àdúrà ìtẹ́sù máa fọ́n síta, Ọlọ́run májẹ̀mú ó yá májà gbúrò rẹ̀ mẹ́ gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ogun gbàdúrà lọ́wọ́ ẹni, ogun tó ń tilẹ̀kùn máa dúrà lọ́wọ́ èèyàn, lónìí ní orúkọ Jésù Ọlọ́run májà gbúrò rẹ̀ mọ́ nínú ayé mi àti ẹ̀yin, a ò ní gbúrò rẹ̀ mọ́. Gbogbo ogun tó lè fa wàhálà wọ inú ilé wa, tó lè fa wàhálà wọ inú ìlú wa, tó lè fa wàhálà lọ orílẹ̀-èdè tí mo ti ń wò yín tẹ́ ẹ wò mí yìí, lórúkọ Jésù a ò ní gbúrò rẹ̀ mọ́. Ọlọ́run májẹ̀mú kó togun náà pa, bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ já sọ fọ́lọ́run, ẹ bá tó kù nípa àti agbára, Ọlọ́run wá ràn mí lọ́wọ́, ìrànlọ́wọ́ rẹ mò ń fẹ́, Olúwa wá ràn mí lọ́wọ́, Olúwa mú ìrànlọ́wọ́ rẹ sínú ayé mi, ẹ gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú dádì mo ní yóò ràn yín lọ́wọ́, ìrànlọ́wọ́ ńlá tó tó fún ayé yín lò, ìrànlọ́wọ́ ńlá tó yẹ fún ayé yín. Lónìí ní orúkọ Jésù ẹ ò ní gbúrò mọ́, bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ já sọ fọ́lọ́run, ẹrú ló ń rẹrù ọba o, ẹrú báyìí ni ló ń ru ẹrù ọba. Ọlọ́run májẹ̀mú lẹ́yìn ìgbà tí bá ti bẹ̀rẹ̀ sí fẹ́ jáde báyìí, ẹrú tí ó ru ẹrù ayé mi, ẹrú tí ó ru ẹrù ayé mi tó ní wọ̀, Ọlọ́run májẹ̀mú yàpẹ́ sínú ayé mi, gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. ẹrú ló ń rẹrù ọba, ẹni tí ó rẹrù ayé yín mọ́mì, ẹni tí ó rẹrù ayé yín dádì,
ẹni tí ó rẹ ara yín brọ́dà mi sísà mo lẹ́ni tí ó rẹ ẹrù ayé yín lónìí ní orúkọ Jésù Olúwa kó rán sínú ayé yín. Ẹrú ló rẹ ẹrù ọba, ẹni tí Ọlọ́run yóò rán sínú ayé yín, èyí tí ó rẹ ẹrù ayé yín tọ́run ò ní wọ̀ lónìí ní orúkọ Jésù Olúwa kó rán sínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa. Àmín 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 lórúkọ Jésù. Òpó ní rẹrù àjà, ẹrù àjà ilé ayé mi tí ó rù ẹrù ayé mi Olúwa kó rán sínú ayé yín. Ẹ gbàdúrà lórúkọ Jésù orúkọ Jésù. Òpó ní rẹrù àjà, òpó ní rẹrù ilé ẹni Ọlọ́run rán sínú ayé yín tí ó jẹ́ òpó síbẹ̀ tí ò ní wọ̀ tọ́run ò Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ṣé ẹ rí tá a bá jáde a gbọ́dọ̀ ọwọ́ Ọlọ́run nínú ìrìn àjò ayé wa. Ọwọ́ tí ìrànlọ́wọ́ ti fa lọ́wọ́ sókè tí mú ní jágbagba ó gbọ́dọ̀ hàn lẹ́yìn ìjáde wa yìí. Mo ní ẹjẹ́ àgbàdúrà ẹ̀ kan sí òpó báyìí òun ló máa ru ẹrù lẹ̀ bí òpó ọ̀bá sí kò ní sí tó fẹ́ lu ẹrù àyálé. Ọlọ́run o ta lẹ òpó tó ràn sínú ayé mi èyí tí ó rẹ ẹrù ayé mi tọ́run ò ní wọ̀. Olúwa ṣàwárí rẹ̀ gbàdúrà yìí orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù. Ọlọ́run májẹ̀mú o ta lò òpó tó ràn sínú ayé yín ta ló sínú ayé mi òpó ní rẹrù lẹ̀ Ọlọ́run májẹ̀mú ó yẹ kó wàrí fún yín. Kiri Ọlọ́run kó gbẹ̀mí ẹ̀ lójijì ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Tálẹ̀ tó fi kú ẹ̀mí yín kiri yìí, tálẹ̀ tó fi ọ̀rọ̀ ìbànújẹ́ wá ayé yín kiri, tálẹ̀ tó fi kú ayé yín kiri lórúkọ Jésù Olúwa kó gbẹ̀mí ẹ̀ lójijì. Ọba àwọn ọba mo ní kó gbẹ̀mí rẹ̀ lójijì. Gbogbo ẹ̀ tó fi kú ẹ̀mí yín kiri tó ń lépa yín láì nídìí tó ń sọ̀rọ̀ ẹ̀gàn sínú ayé yín gbogbo tó ràn yín lọ́wọ́ tí ó ṣe yín lóore yóò ti lọ tẹ́lẹ̀ níbẹ̀ yóò ti lọ bà yín jẹ́. Ó ní àwọn ẹ̀kan lẹ́nu ọ̀rọ̀ ẹ̀tàn ayé rẹ̀ tó sì tún ta ayé tiẹ̀ náà tí ò jẹ́ káyé rẹ̀ kó ní ìsàjọ ó sì tún fi ta ayé yín kiri ní orúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú ó yá kó dójú tì. Mọ́mì ẹ ṣe àmì ẹ ṣe àdádì mi lórúkọ Jésù wa yóò dójú tì. Gbogbo ẹni tó sọ ìgbésí ayé yín di ohun tí àwọn adìẹ máa fẹsẹ̀ fán ẹni pé bá adìẹ bá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ yóò kọ́kọ́ fẹsẹ̀ fán gbogbo ẹ̀ káàkiri bẹ́ẹ̀ sílẹ̀ yóò kọ́ fún káàkiri kó tó di pé ó máa jẹ́. Gbogbo ẹni tó ní ìgbésí ayé yín àbí ìrìn àjò ayé yín lòun yóò fọ́n káàkiri wúpọ̀ ẹ̀ nílé rí ìsàjọ́ lónìí ní orúkọ Jésù Olúwa yóò gbẹ̀mí ẹ̀ dànù. Gbogbo tó fi ṣagbára ní orúkọ Jésù Olúwa gbẹ̀mí rẹ̀ lójijì lórúkọ Jésù Olúwa dójú tì lórúkọ Jésù Olúwa yóò dójú tì yóò gbèrè tí lórí ayé yín yóò gbèrè tí lórí ayé yín ó gbèrè èrè tìjú ni torí èrè tìjú ló yẹ fún ìkà lórúkọ Jésù yóò gbèrè tìjú ni. Ọlọ́run má jẹ̀mú kó wá ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run ta lẹ́nu tó lòun ó fi ògo mi pamọ́ tó lèmi ológo òní rògolo tó lógo wá rìn kiri bí ọmọ tí ò lẹ́bí tí ò lára tó lógo rìn kiri bí ẹni tí ò lẹ́nìkan tí wọ́n wá fìyà nídìí wọ́n fi ń jọmọ ológo. Ọlọ́run má jẹ̀mú o Olúwa gba ògo mi lé mi lọ́wọ́. Ìṣògo mi ti ń ráre ńlẹ̀ tó ti tó Ọlọ́run ìṣògo mi ti ń fà nílẹ̀ ó ti tó gẹ́ Ọlọ́run. Olúwa gba ògo mi lé mi lọ́wọ́ ẹ gbàdúrà yìí orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ìṣògo yín tó ń ráre tó ń jìyà yẹn
ó ti tó gé Ọlọ́run. Bàbá o lónìí fòpin sí nínú ayé bàbá màmá yìí, lónìí fòpin sí nínú ayé brother àti sister yìí. Kí ló dé tọ́mọ ẹlẹ́ran wọn ń jẹ gógó? Gbogbo àwọn ẹgbẹ́ wọn ti ṣíwọ́ ọmọ bíbí àwọn ètí ìṣe tiwọn. Kí ló dé? Ọlọ́run má jẹ̀mú ipò àgàn tí ọ̀tá lòun ó fi yín sí yẹn kò tọ́ sí ayé yín mọ́. Mami, mo ní ọ̀tọ́ sí ayé yín mọ́. Ipò àgàn tí ìkà lòun ó fi ayé yín sí yẹn. Mami, lónìí ní orúkọ Jésù lọ yóò já ayé yín gbà kúrò lọ́wọ́ wọn. Ẹ ò ní fi àgàn lo ayé yín. Ọmọ tọ́ sí yín lórúkọ Jésù lọ yóò fún yín lọ́mọ rere. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni ọ̀kọ̀ọ̀kan tó lè ní ìṣògo yín lòun ó fi sípa ibì kan tó fi ìṣògo yín ká para tẹ́yìn ológo wá rìn kiri yẹn. Ní orúkọ Jésù ògo yín rè ó yẹ gbà. Mọ́mì, lórúkọ Jésù mo ní ẹ gbà. Kì í ṣe lọ́rọ̀ agbára mi, lórúkọ Ọlọ́run májẹ̀mú ni mo ní ẹ gbà. Lórúkọ Ọlọ́run májẹ̀mú ẹ jẹ́ ìgbògo yín. Ògo tí wọ́n fi pamọ́ lọ́jọ́ tó ti pé Olúwa o, ọba tí ṣàwárí ògo o, ó yá lọ ṣàwárí ẹ̀, ó yá wú jáde wú jáde wú jáde níbi wọ́n bò má, nínú omi ni, nínú omi ni, ní agijù ni, ní agìyàn ni, lórúkọ Jésù, nínú pádì ni, Ọlọ́run májẹ̀mú ó yá ṣàwárí ẹ̀. Ó yẹ gbà padà, 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 ògo yín rè, ó yẹ gbà, ó yẹ gbà, ó yẹ gbà, ògo yín rè. Mọ́mì dáàdì, lórúkọ Jésù, ó yẹ gbògo yín padà, ó yẹ gbà, Olúwa fi lé yín lọ́wọ́, Jésù fi fún yín lónìí ní orúkọ Jésù. Ògo sọ tipẹ́tipẹ́, Olúwa ti ṣàwárí ẹ̀, ọba ti ṣàwárí ògo, òye tó fi igi wá irin jáde lórúkọ Jésù, ó ti wọ́ ògo yín jáde. Bàbá o, ó ní ẹgbà lórúkọ Jésù, mo ní ẹgbà lórúkọ Ọlọ́run májẹ̀mú, ó yẹ ẹgbà lórúkọ Ọlọ́run àdáyé lórúkọ Jésù. Ògo yín ò ní ṣe pín fún ẹnikẹ́ni mọ́, kò ní ṣe gbà Áfíríkà mọ́. Ọ̀tá ìdílé ni, ọ̀tá àárín ọ̀rẹ́ ni, ọ̀tá àwọn ẹgbẹ́ ẹni ni, lórúkọ Jésù ò ní lè débẹ̀ mọ́. Olúwa kó ṣògo yín dínà fún wọn, wọ́n má lè fọwọ́ kàn. Olúwa ó yá sọ agbára, ó yá gbé agbára wò ògo yẹn, ó yá gbé agbára wò ògo lórúkọ Jésù, wọ́n má lè débẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Wọn ò ní lè débi ògo yẹn mọ́. Ẹjẹ́ tún gbàdúrà ẹlẹ́ẹ̀kan sí. Ẹ̀mí Ọlọ́run ní ká tútù gbà. Ẹjẹ́ àgbà taratara. Ẹ̀mí mọ ọba tó pọ̀ ní ipá àti agbára o. Ọba tí ò mọ ìgbà tí ò jẹ́ kẹ́nikẹ́ni kó mọ ìgbà tí oyún mi dúró níwájú nínú ìyá mi. Ọba tí ò jẹ́ kẹ́nikẹ́ni kó mọ ìgbà tí mo ṣe ìwà ayé. Ṣùgbọ́n àdàgbà tó la pàdé ara wa. Ẹni tó lòun ó mú ògo mi lọ́wọ́ sẹ́. Tó lógo mi òun ní rí lò ní àkókò mi. Lónìí ní orúkọ Jésù. Olúwa bù fọ́jú lùgbàgbà lọ́wọ́ rẹ̀ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Gbogbo ẹni tí ọmọ gba wọn bí mi, gbogbo ẹni tí ọmọ gba ìyá mi lóyún mi, gbogbo ẹni tí ọmọ gba mo ṣe wáyé, ṣùgbọ́n àdàgbà tó là pàdé ara tó ní ẹ̀mí tòun lẹ́mí tí máa ń mú ògo ẹni lọ́wọ́, tí ìjẹ́kọ́lógo kórógo rẹ̀ lò. Lónìí ní orúkọ Jésù, Olúwa kó ó yá sọ́dẹ̀ ní yẹpẹrẹ níwájú rẹ̀, yóò dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ọ̀fẹ́ dànù. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹjẹ́ àtún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí ẹjọ́, ẹ má bínú mọ́mì dáàdì, ẹ má bínú. Ẹjẹ́ àtún sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ẹni tí ò mọ ìgbà tí a bí mi kò lè sọ pé òun lágbára lórí ìṣẹ̀dá mi, ẹni tí ò mọ ìgbà tí wọ́n Ọlọ́run ṣẹ̀dá mi sínú ayé, ó lè lóun lágbára lórí ìpín ìṣerere mi. Ọlọ́run o, ìpín ìṣerere mi dà? Ta lẹni tó ń lò lọ́wọ́? Ta lẹni tó ń yà á lò? Ta lẹni wọ́n fi pamọ́ sí lọ́wọ́? Ta lẹni tó gbà lọ́wọ́ mi? Ta lẹni mo fi lé lọ́wọ́ lójú ayé? Ta lẹni tó jàgbà lójú ọ̀run? O bàbá o, gbogbo ẹni tó pín orere mi lọ́wọ́ mi, bóyá lójú ọ̀run tàbí lójú ayé, bóyá wọ́n fóúnjẹ gbà, bóyá wọ́n fi ìbálò gbà, agbára Jésù, ẹ̀mí mímọ́ o, ọba tó pọ̀ ní ipá àti agbára. Dádì, níbi ìbálò ni wọ́n ti gba ìṣerere yẹn. Ẹ sọ pé kọ́lọ́run kó gbà fún yín lónìí, ẹ pé kọ́lọ́run kó gbà padà. Ibi ìdàpọ̀ ni wọ́n ti gbà lọ́wọ́ yín dádì. Ibi ìdàpọ̀ yẹn, ìfọ̀yàkí àyà yẹn, bright tó báyìí, ogún ẹnìkan ló tó yìí. Ọlọ́run má jẹ̀mú,
olúwa kó gbà padà bàbá gbà ó yá 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 gbà olúwa kó gbà lẹ́yìn lọ́wọ́ padà bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi mami ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹni tó gba ìpín mi tó gba ìṣeré àti ògo mi nípasẹ̀ oúnjẹ tí wọ́n fi oúnjẹ bí ẹni tó fi ọjọ́ orí àti ó fi sọjọ́ orí rẹ̀ nù nítorí oúnjẹ ọlọ́run ò talent tó fi oúnjẹ gba ògo mi lọ́wọ́ mi talent tó náà ṣùgbọ́n tó sì ń bẹ nínú ayé á sì gbé tó bá ti kú o ṣùgbọ́n ẹjẹ́ gbé tó ń bẹ nínú ayé náà tó bá gba ìṣeré rẹ̀ mi tó sọ pé gbàràdá lórúkọ tòun òun máa gbàrà lára àdá ni ọlọ́run ò èmi alára rẹ̀ olúwa jẹ́ ilé ìdára òrèrè nínú ayé yìí ògo mi ìṣẹ̀dá mi èyí tí wọ́n fi oúnjẹ gbà lọ́wọ́ mi olúwa gbà padà lé mi lọ́wọ́ ó yẹ gbàdúrà olúwa gbà padà fún wọn ó yá gbà 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 lónìí ní orúkọ jésù olúwa kó jà yín gbà lórúkọ jésù ó yá já wọn gbà lọ́wọ́ ogun ẹnu lọ́wọ́ ogun oúnjẹ èyí tó ti gbà lọ́wọ́ wọn wọ́n ti gbogbo òṣèré wọ́n ti gbogbo òtànà nínú ayé yìí ní ọwọ́ wọn lórúkọ jésù ẹni tó bá lò lọ́wọ́lọ́wọ́ ń bẹ nínú ayé yìí olúwa kó gbà fún yín bàbá gbà. olúwa wa àmín 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 lórúkọ jésù dádì kan lolúwa fi hàn mí olúwa sọ pé nípa aṣọ wíwọ̀ ni wọ́n fi gbà á ẹlẹ́ẹ̀mọ́ ìtumọ̀ rẹ̀ ẹ mọ̀ wípé ẹni tó wọ̀ sùsù tó ní my dear jọ ṣáàtì tó mọ̀ wọ̀ yá mọ̀ láìkí ṣáàtì yóò mọ̀ fìtì ẹ̀ gan ó dẹ̀ fún mi ó ti mọ̀ pé bí ìṣe rere ibi tí aṣọ tẹ́ ẹ̀ mọ̀ wọ̀ tí àwọn èèyàn máa fi ta yín lọ́rẹ̀ rèé ẹ̀ mọ̀ pé kò síjọ́ tẹ́ ẹ wo aṣọ yẹn báyìí ẹ sára àánú gbà ní aṣọ yẹn wá dà lọ́wọ́ yín mọ́ wọ́n ti gbà á nígbà yẹ pé ibi olúwa parí ọ̀rọ̀ yín sí níbi aṣọ tẹ́ ẹ wọ̀ tí tẹ́ ẹ fẹ́ràn yín ni ṣùgbọ́n ti fi ètè àti ìwà inú wọn gbà á lọ́wọ́ yín wọ́n ti fi ètè àti ìwà inú wọn gbà á lọ́wọ́ yín. bóyá wọ́n ti sún ni ọlọ́run ló ṣàwárí ògo mi jáde látara rẹ̀ gbà lé mi lọ́wọ́ ìgbàdúrà olúwa gbà ó yá gbà ó yá gbà ibo ló wà ìwọ ìkísà yìí níbo ló wà ó ti dè kísà nítòótọ́ ṣùgbọ́n ìtàn náà ògo bàbá bẹ lára rẹ̀ ọlọ́run má jẹ̀mú wọ́n ti fẹ̀tàn gbà lọ́wọ́ wọn wọ́n fẹ̀tàn gbà lọ́wọ́ ẹni mọ́mì wọ́n ti fẹ̀tàn gbà lọ́wọ́ ẹni lórúkọ jésù ìtàn náà ògo yìí tọ́lọ́ ṣe láṣẹ pamọ́ sára aṣọ náà ní orúkọ jésù olúwa kó gbà fún yín bàbá mú jáde ọmọ mú jáde gbogbo tí wọ́n ti fi ṣe ó yá kó parẹ́ mọ́ wọn lójú ìtàn náà ògo tí wọ́n ti fa sọ ń ṣe nínú ìrìn àjò ayé tiwọn tó yẹ kẹ́yìn ti lò tẹ́ẹ̀rí lò yẹn lórúkọ jésù ọlọ́run òjò gbogbo tí wọ́n ti fi ìtàn náà ògo yẹn ṣe yóò parẹ́ lójú wọn ni bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ̀jẹ̀ ọlọ́run talent tó gbògo mi tó wá ló ń gbé wọnú bojì lọ ìwọ wo lẹni náà ọkùnrin ní ọ̀nì àbí ọlọ́run o àrà tó dàpọ̀ gbògo mi jáde nínú sàárè rẹ gbàdúrà orúkọ jésù agbára jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú o tọ́lọ́ ti mú wọnú sàálẹ̀ lọ tọ́lọ́ ti mú wọnú bojì lọ lónìí ní orúkọ yá gbogbo mi jáde àárọ̀ ọ̀run kó dàpọ̀ mọ́ iná ó yá kó la ibẹ̀ kọjá ó yá là ó yá là ó yá là ó yá là olúwa kó la ibẹ̀ kọjá kó gbogbo yín jáde bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ jẹ́ gbàdúrà méjì tó kù yìí ìṣẹ́gun ó gbọ́dọ̀ wá ẹ yẹ bá ṣe wá. a gbọ́dọ̀ ní ìṣẹ́gun lórí ìrìn àjò ayé wa ìjà sọ fọlọ́run ọlọ́run gbà mí
kò sẹ́ni tó lè sọ pé ẹni tó wù ẹ̀hún rè nígbà wọ́n sì wẹ̀ ẹ̀dá mi ṣùgbọ́n tó tún fi ṣiṣẹ́ ibi lórí ayé mi ọlọ́run má jẹ̀mú ó yá lọ ṣàtúnṣe rẹ̀ ní wákàtí òwòye gbàdúrà orúkọ jésù agbára jésù àgbẹ̀rẹ̀gà jésù èmi ò mẹ́tọ́ wẹ̀ yín èmi kò mẹ́tọ́ wẹ̀ mí náà tá a bá rí kẹ̀kẹ́ tí wọ́n fi kan orí mi ṣùgbọ́n tí wọ́n ti fi ṣiṣẹ́ ibi láti fi lè ṣiṣẹ́ ìbànújẹ́ lórí ìṣẹ̀dá mi o orí mi dìde gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá jà fún mi 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 ohun tí wọ́n ti ṣe ní àṣẹ ibi ní iṣẹ́ ibi ní ọ̀nà ibi lórí ìṣẹ̀dá yín yẹn lórúkọ jésù orí yín kó gbọ́ ọ̀rọ̀ olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo iṣẹ́ ibi àṣepamọ́ sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ àṣepamọ́ àwọn ìyá àgbà àmín lórúkọ jésù. tí ìyá fi tẹ̀lé owó tó fi jẹ́ èèyàn ni òun tí wọ́n tìtìtì pé máa lọ bí tó ti ṣe rere náà rèé o òun tí wọ́n ká gbogbo owó wọ́n ta ilé wọ́n ta ilẹ̀ wọ́n ta gbogbo dúkìá kó lé ọmọ mi lọ́wọ́ pé yá máa lọ sílùú òyìnbó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bó ṣe lọ ìlú òyìnbó so tí rere ìlú èbó náà jẹ báyìí débi pé òun rántí gbogbo ohun tí wọ́n tà nítorí rẹ gbogbo ilẹ̀ bí tí ìyá tà nítorí rẹ ìjà sọ fọlọ́run ẹ̀mí tí máa bá yàn rìn ìrìn àjò ni ẹ̀mí ibi tí máa bá yàn rìn ìrìn àjò tí ìdéyàn fẹ́ ṣàṣeyọrí ẹ̀mí yẹn la máa bá wí ní ọ̀sán yìí ìwé ẹ̀mí tí máa bá yàn rìn ìrìn àjò tí ìdéyàn lákòjọ ìwé ẹ̀mí tí máa bá yàn rọ ìrìn àjò tí ìdéyàn láṣeyọrí ìwé ẹ̀mí tí máa bá yàn lọ ìrìn àjò tí ìdéyàn rere ìrìn àjò mú bọ̀ wálé ọlọ́run má jẹ́ àmúyá dójú tí wọ́n yẹ kárẹ́ wọn gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù àgbàràgà jésù ìwé ẹ̀mí tí máa bá yàn lọ ìrìn àjò ṣùgbọ́n tí ìdéyàn ṣàṣeyọrí ìwé ẹ̀mí tí máa bá yàn rìn ìrìn àjò ṣùgbọ́n tí ìdéyàn ní ìfàsókè nínú àwọn ẹgbẹ́ ìwé ẹ̀mí tí máa bá yàn rìn ìrìn àjò tó yẹ pé kì í jẹ́ kéèyàn mú èrè ìrìn àjò bọ̀ wá sílé lónìí ní orúkọ jésù nínú ayé mọ́mì ó yẹ kọ́lọ́n kó dójú tì mọ́mì ẹ̀ rí ọwọ́ àmì yín lórúkọ jésù mo ní kọ́lọ́n kó dójú tì dáàdì mi ní kọ́lọ́n kó dójú tì sísà mi ní kọ́lọ́n kó dójú tì bírọ́dà mi ní kọ́lọ́n kó dójú tì ìrìn àjò tí wọ́n tó fi sìn lọ sí ìrìn àjò yẹn tí ò fẹ́ kẹ́ ẹ tó mú èrè ìrìn àjò bọ̀ wálé tó fẹ́ kí ìrìn àjò èèyàn kó ràjò kó gbé sájò lónìí ní orúkọ jésù olúwa kó dójú tì í mọ́mí olúwa yóò dójú tì í ó ti gbèrè tìjú ó ti dèèyàn yẹpẹrẹ bẹ́ẹ̀ ni yóò rí. ọlọ́run o àtòun àti ẹ̀mí inú olúwa lù wọ́n pa gbàdúrà orúkọ jésù agbára jésù àgbàràgà jésù ẹ̀mí tí máa finú rẹ̀ ṣépè ṣùgbọ́n tí máa fojú rẹ̀ kéme ọlọ́run má jẹ́ bóyá lù pa tòun àti ẹ̀mí inú rẹ̀ ẹ̀mí tó máa báyàn rọ ìrìn àjò tí ò fẹ́ kí mẹ́rẹ̀ ìrìn àjò bọ̀ tó yá pé yóò fọ ẹnu kéme ṣùgbọ́n ojú rẹ̀ ṣépè nínú rẹ̀ lórúkọ jésù olúwa lù pa pẹ̀lú ẹ̀mí inú rẹ̀ lórúkọ jésù kó gbèrè tìjú lórí ayé yín mọ́mì torí pé ẹ gbọ́dọ̀ mú nǹkan ti ìrìn àjò yẹn bọ̀ mà ìrìn àjò yẹn gbọ́dọ̀ pé yín mọ́mì
lórúkọ Jésù ìrìn àjò yẹn gbọ́dọ̀ pé yín dádì mi ẹ gbọ́dọ̀ lọ sí adúrò ìrìn àjò yẹn kẹ́ ẹ má mú kankan bọ̀. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi lórúkọ Jésù Olúwa yóò fi àṣẹ dá yín lóhùn. Gbogbo ẹ̀mí tí máa rẹ́ jẹ́ kéèyàn rìn ìrìn àjò ṣùgbọ́n tí jẹ́ kéèyàn rẹ́rẹ́ ìrìn àjò kó bọ̀. èèyàn ńlá kojọ tó ní bóyá ṣe lọ lè yóò ṣe bọ̀ èé ti rí ẹ̀mí tí máa sọ pé bó o ṣe lọ ló ṣe bọ̀ ọlọ́ọ̀nì ní orúkọ Jésù ó yá kó fi ayé yín sílẹ̀ mọ́ mi lónìí ní orúkọ Jésù mo ní kó fi ayé yín sílẹ̀ ayé yín gbọ́dọ̀ yẹ fún ògo Ọlọ́run ma ayé gbọ́dọ̀ yẹ fún ògo Ọlọ́run dádì torí pé ẹ ti mọ Ọlọ́run náà dẹ̀ gbọ́dọ̀ mọ̀ yín gbogbo ìrìn àjò tí wọ́n fẹ́ kó fògo fọ́lọ́run nínú ayé yín yẹn lórúkọ Jésù kó gbé èrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi à ń lọ nínú ìpele àdúrà mìíràn náà ni ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa já mi gbà lọ́wọ́ pàṣán tí wọn ò mọ̀ díẹ̀ ẹlòmíràn ń jìyà ìmọ̀dí lọ́wọ́lọ́wọ́ mọ́ mi ìyà ìmọ̀dí lẹ́lòmíràn ń jẹ ó ní bàbá ló jèso èyí wá kan àwọn ọmọ ẹ mọ irú tí bàbá ti fẹnu rẹ̀ dá ẹ mọ tí bàbá ti fẹnu rẹ̀ sọ ṣùgbọ́n tí ti wá jẹ́ tí wọ́n máa bèrè lórí ìrìn àjò ayé yín ó wá jẹ́ ká ṣe kódà bẹ́ẹ̀ tún ṣe àwọn èèyàn lóore wọ́n padà dìtẹ̀ mọ́ yín ni bẹ́ẹ̀ yá wọn lówó ẹ padà jà ní tí wọ́n ní san fún yín ṣùgbọ́n bàbá di pé fẹ́ẹ́ lẹ̀mí lọ lẹ́mọ̀ ní ọ̀dà náà sá máa mú un nítorí pé kí ni ẹ̀rí pé ó ti fẹ́ lẹ̀mí lọ ẹ fọ ènìyàn dé ibi iṣẹ́ ọ̀rẹ́ mi wọ́n ń wáyàn níbi iṣẹ́ wa òun náà ni ó máa tún ṣe gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ láti lè jẹ́ wọn lé. ẹni lẹ́sẹ̀ ní ń bá ìrìn àjò rẹ̀ rìn ẹ̀rí pé tí wọ́n náà láti jìn lẹ́sẹ̀ láti jẹ́ wọn lé yín kó ibi iṣẹ́ yẹn oríṣiríṣi ogun ló ti gbé ó rí pé yẹn ò ṣiṣẹ́ ni gbogbo oríṣi ogun tó ti gbé gbogbo ọwọ́ tó ti gbé ó ti rí pé yẹn ò ṣiṣẹ́ ló bá wò pọ̀ náwó lòun ó tún gbé gbàjú kó òun ṣe kíni kó òun ṣogun àkóbá lórúkọ Jésù ọ̀tá yìí yóò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ni gbogbo ọ̀tá alákòóbá lórí ìrìn àjò ayé yín láti lè fa ayé yín sẹ́yìn láti lè jẹ́ wọn lé yín kó omi iṣẹ́ yẹn lórúkọ Jésù Olúwa yóò bá tiẹ̀ náà jẹ́ Ọlọ́run májẹ̀mú yóò gbàgbára lọ́wọ́ rẹ̀ gbogbo tó fi ṣagbára yẹn láti fi lè ba ti yín jẹ́ yẹn òun ni yóò rí ìbàjẹ́ yẹn ẹjẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ẹ̀mí ajínigbẹ́sẹ̀ lẹ́sẹ̀ lórí ìrìn àjò ayé mi gbogbo ẹ̀mí tó pẹ̀rẹ̀ ní ẹ̀mí ajínigbẹ́sẹ̀ lórúkọ tòun tó ń wá ìjínigbẹ́sẹ̀ níbi iṣẹ́ fún mi tó ń wo ogun àkóbá ogun àdábà ẹ̀mọye àkóbá àti àdábà lẹ ti yọ nínú ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń wo ogun àkóbá àti àdábà láti lè jìn lẹ́sẹ̀ láti lè pàkúté tó bá délẹ̀ Olúwa rẹ̀ ní kó fi kó sínú rẹ̀ gbàdúrà orúkọ Jésù ẹlá Jésù agbára Jésù gbogbo pàkúté tó bá dẹ sílẹ̀ fún yín Ọlọ́run májẹ̀mú òun gangan ni kó fọwọ́ ara rẹ̀ kó síbẹ̀ pàkúté tó lòun ń dẹ yẹn láti lè bá yín jálà bí láti lè kó bá yín ní ibi iṣẹ́ yẹn lórúkọ Jésù pàkúté yẹn òun ní ọ̀kẹ́sẹ̀ ara rẹ̀ bọ́ nítorí pé kí ni ọwọ́ tó ń gbé yẹn yóò fi nà rẹ̀ láràn pa ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ á tún gbàdúrà okùn méjì péré ẹni wá yẹn tó débẹ̀ tó mú yín lọ́wọ́ dúró ọ̀rẹ́ lẹ pè mọ́ra yìí síbẹ̀síbẹ̀ bí ó ṣe gbọ́kọ mọ́ yín lọ́wọ́ ló ń wá ẹ ló tiẹ̀ ti gbà yóò gbà ń gbòtí pé iná tutù pọ̀ ẹ sì lè gba àdúrà ẹ lè gba àwẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ ìfinú yín ṣeré ẹ ti yí ọba mọ́ yín lọ́wọ́ dádì ẹlẹ́ẹ̀lẹ́ ìfinú yín ṣeré ẹjọ́ rẹ̀ yín ọgbà ìmọ̀ yín lọ́wọ́ iṣẹ́ tí wọn nu ohun tó dáa làwọn máa ń wá káàkiri nítorí kó lè ràn lọ́wọ́ ó ti rí bí ṣe ràn yín lọ́wọ́ ó ti rí bó ṣe ṣoore fún yín ó ti rí bó ṣe sọ pé better for worse tó ń bá ní tọkọ òun ni tí ọkọ òun bá ní tìyàwó òun ni
ó ti bímọ fún tòótọ́ ọlọ́run lè wọnú rẹ̀ ṣé bó bímọ fẹ́yìn náà ẹ jẹ́ aṣọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹni tó gbà mí lẹ́sẹ̀ lọ sí ọ̀dọ̀ aláàánú mi tó gbá mi kó lọ́dọ̀ olóore aláàánú mi ìjà tí ò ní ṣe é parí ìjà tí ò ní ṣe é yanjú ó yá fi sí wọn láàrin ìdàrin wọn rúgbàdúrà orúkọ Jésù orúkọ Jésù. tó jìn lẹ́tà tó ti gba yín kúrò ní àyè yín lórúkọ Jésù ọlọ́run o ìjà tí ò ní ṣe parí yá fi sí wọn láàrin ó yá já wọn náà jà láàrin ara wọn ó yá tú wọn ká bàbá tú wọn ká fọwọ́ ìdá rẹ tú wọn ká ó yá tú wọn ká ìjà tí ò ní ṣe yanjú ó yá tú wọn ká bẹ́ẹ̀ ni yóò ṣe rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ̀yin náà ò lè gbààwẹ̀ mọ́ dáàdì ẹ̀yin náà ò lè gbààwẹ̀. Mọ tẹ́ máa kọ́kọ́ fi bírèkì ni ọ̀gẹ̀dẹ̀ ni àwọn èyí pé ń pè wọ́n máa pè ń bànánà ọ̀gẹ̀dẹ̀ jíjẹ ẹ rí pé lè jẹ ọ̀gẹ̀dẹ̀ títí kẹ́ẹ̀kẹ́ egun bẹ̀ gbogbo tó dàbí egun nígbà ìyàwó àti ọkọ yẹn tí òjò fẹ́ gbọ́ tó yẹ pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó kò gbà ọlọ́run lè wọnú rẹ̀ nípasẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹ̀ lè jẹ ọ̀gẹ̀dẹ̀ kẹ́ẹ̀kẹ́ egun bẹ̀ ó dandan kí egun àyà rẹ̀ tó le koko yẹn kọ́lọ́run kó rẹ̀ mọ́ yín lọ́wọ́ kó sì ṣe yín kó pè yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó lè pè yín tá a bá lè wà nínú ìṣẹ́ra yẹn títí di aago 3 ní ọ̀la ṣùgbọ́n tá a kọ́kọ́ jẹ náà ní ọ̀gẹ̀dẹ̀ tá a bá wájú ọ̀gẹ̀dẹ̀ yẹn tá a wà lọ lórí okùn wa wà bẹ̀ ọlọ́run ọlọ́run o ìwọ ló ní ọkàn ọba ìwọ ló ní ti ìjòyè ọlọ́run má jẹ́ ọ̀gẹ̀dẹ̀ tí mo jẹ yìí mo fẹ́ kára kó dẹ̀ mí débi ọkọ mi gbogbo wàhálà àti ìdààmú tí ń bẹ nígbà ìyàwó mi èyí tó fi ń bínú sí mi tí òjò gbọ́ bí mo ṣe bẹ́ẹ̀ tó tí ò gbọ́ lónìí ní orúkọ Jésù Kristi ọlọ́run má jẹ̀ mo yá kó wọ ẹnu rẹ̀ lórúkọ Jésù yóò wọ ẹnu rẹ̀ yóò gbọ́ ahọ́n yín dáàdì mọ́ mo ní lórúkọ Jésù yóò gbọ́ ahọ́n yín bó pè yín tó ti pè yín ẹ̀yin náà má tún sọ̀rọ̀ tó mọ́ wọ́n ní ọ̀rọ̀ tútù máa ń fa obì jáde ni àwọn ìyá wa ló máa ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó le idà ló máa ń fa jáde kí sì náà ní idà ahọ́n wa náà ní idà tá a bá fi sọ̀rọ̀ tó tútù tá a fi sọ̀rọ̀ bínú á tún lọ ṣùgbọ́n tá a bá fi sọ̀rọ̀ tó dára á fa obì jáde kò tẹ́ni tí ó rí tí ò ní fẹ́ jẹ́ ìtumọ̀ rẹ̀ nu yóò fa obì jáde idà máa bá yàn jà ni lórúkọ Jésù Olúwa yóò wọ inú ẹ̀ ẹ jẹ́ ká gbàwẹ̀ yẹn ní ọ̀la tí í ṣe Friday ẹ gbàwẹ̀ yẹn ọ̀kan péré bẹ́ẹ̀ ni tó bá ti di aago 3 kẹ́ ẹ kọ́kọ́ jẹ èyí tí í ṣe ọ̀gẹ̀dẹ̀ ní kẹ́ ẹ kọ́kọ́ jẹ tẹ́ ẹ bá wá jẹ ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ẹ wá lọ sórí okùn yín ẹ dárúkọ rẹ̀ fún ọlọ́run o ọkọ tó dá mi dá bùkátà yìí ìyàwó tó dá mi dá bùkátà tí ò pè mí mọ́ yìí ìwọ ọlọ́run ló ní ọkàn ọba ló ní tí ìjòyè èèyàn lè jẹ ọ̀gẹ̀dẹ̀ títí kó kẹ́ egun bẹ̀ ọlọ́run o ọkàn egungun gbáàyà rẹ̀ yẹn Olúwa sọ́dẹ̀ran fún mi ọlọ́run má jẹ̀mú mo fẹ́ rí ọwọ́ àánú rẹ̀ lórúkọ Jésù yóò pè yín tó bá sì pè yín tán ọ̀rọ̀ tútù ò ní kí ẹ sọ àwọn ìyá wa àwọn bàbá wa náà máa sọ fún wa pé a lè gbé ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ ká sì tún yẹ bàbá yìí káwá ní kẹrin bọ̀ kò ní wá yóò mọ sani ẹ̀yin ìbínú àti ọ̀rọ̀ burúkú lé wọn kúrò lórúkọ Jésù Olúwa yóò rọ̀ ahọ́n yín yẹ kó rọ̀ ahọ́n obìnrin máa rọ̀ fún ọkọ ẹ̀ ní láti lè bá a ní ìsinmi láti lè bá a ní ìfọ̀kànbalẹ̀ ní ìjókòó tí ahọ́n obìnrin ò bá rọ̀ fún ọkùnrin tó jẹ́ pé bọ́ba ti sọ 40 èmi náà sọ 50 èèyàn ti lọ́nu ẹsẹ̀ yáró ẹ lè máa wòra yín nu lẹ́ka ẹjọ́ máa wòra yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹjọ́ máa wòra yín tó ẹ̀ bá jẹ́ bá yín tí ń ṣe ìfẹ́ ọkọ àti ìyàwó tó bá ti kú òun bẹ̀ tán ọkùnrin ti kọ̀yàn lẹ̀ náà nù ó ti kọ̀yàn nù àgàgà tó ti ẹ̀gbọ́n jẹ́ fún tó lóhùn ọ̀jẹ́ tó ní kinní kan tó ti sọ pé kálukú sáwà lórí ọwọ́ rẹ̀ èèyàn ti lọ kọ̀rọ̀nà àti lé lọ ní lórúkọ Jésù Olúwa yóò wọ ẹnu ọkàn náà ọkàn ọkọ àti ìyàwó yẹn tó dàbí pé ní àtọkọ ẹnìkan ní Ọlọ́run májẹ̀mú yóò wọ ẹnu wọn
wọn ó sì gbọ́ ahọ́n yín lẹ́yìn àwẹ̀ yẹn ẹ pè mí ẹ sì jẹ́rìí sí agbára Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rè Olúwa kó fàṣẹ dá yín lóhùn ọba àwọn bá fàṣẹ dá wọn lóhùn lórí iṣẹ́ tí Ọlọ́run kọ ní kíákíá pé ká ṣe yìí lórúkọ Jésù Ọlọ́run kó lọ tẹ́lẹ̀ dè yín lóbi iṣẹ́ náà nídìí iṣẹ́ náà Olúwa kó lọ tẹ́lẹ̀ dè yín Ọlọ́run ìwọ ló ní ọkàn ọba bàbá mi ìwọ ló ní ọkàn ìjòyè gbogbo ọkàn tí wọ́n bá fẹ́ gbàdúrà yẹn sí Ọlọ́run ti lọ tẹ́lẹ̀ níbẹ̀ Olúwa lọ jẹ́wọ́ agbára rẹ lẹ́yìn èyí ohun rere ni kó tibẹ̀ jáde bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ń ṣe àìsàn bóyá fún àìsàn kan tàbí ìkejì ẹ jẹ́ á bu omi ẹ jẹ́ ká bu omi ṣáà ti bù ú ó yá wọnú omi lọ ó yá mo fẹ́ kó sọ mi di agbára ní wákàtí wà ní orúkọ Jésù Kristi ó yá sọ di agbára èyíkéyìí àìsàn tó bá ń bẹ nínú ara wọn lórúkọ Jésù Olúwa kó gbà wọlẹ̀ ọba àwọn ọba kó gbà wọlẹ̀ Ọlọ́run àwọn ọlọ́run kó gbà wọlẹ̀ mọ́mì dáì ẹ̀ nífẹ̀ẹ́ àìsàn lo ilé ayé yín. Ní Nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ Jésù ayọ́ fà ń bẹ̀yìn wò iléeṣẹ́ yẹn kò ní di títì pa màmá bàbá tí wọ́n níbẹ̀ ní orúkọ Jésù ayọ́ dì mú bàbá lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú màmá náà lórúkọ Jésù ẹ gbèrè tìjú Ọlọ́run má jẹ̀mú yóò sùn yín síwájú ẹ ó yẹ fún ògo Ọlọ́run ohun tó yẹ ń yáyé yín Olúwa yóò ṣe fún yín lórúkọ Jésù ọfà yóò fèsì òní bà yín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo sọ pàǹpà kòrónà bá lọ tán àtẹ̀mí àti mo lákàrà wa ní kọ̀ọ̀kan á sì rí pa pé lórúkọ Jésù adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí ogun náà kó borí ẹ̀mí wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ ayọ́ sọnù lórúkọ Jésù a ó wà láàyè bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi ẹ jẹ́ ká máa ka Psalm 21-4 ní ìgbà mẹ́ta kí a tó sùn a lè kà sí inú omi ní ìgbà mẹ́ta ká máa mú a lè fi wẹ̀ ṣùgbọ́n ìgbà mẹ́ta ní alẹ́ Psalm 21-4 ẹ jẹ́ ká máa kà á lórúkọ Jésù àánú Olúwa kò ní fi wá sílẹ̀ èmi náà ni ìyá àdúrà ìdí abániṣẹ́pè tó ń wá láti ilé ìjọsìn wa ìjọ Ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí ní ìjọ mẹ́jọ àti a ò ní dòkú wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa ọfà ayọ̀fẹ̀ ṣòdẹ̀ nígbà wá ní ìjọ ẹ̀jẹ̀ á tún pàdé lórí ètò wa ohùn Olúwa láti ìyá àdúrà láti iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò Nàìjíríà lórúkọ Jésù Olúwa yóò bẹ̀ wá wò ó dàbọ̀.